tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà báyìí, Yes. pàápàá jùlọ bó ṣe jẹ́ pé ìjọba ti padà sí ọwọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ohun tí ìran Yorùbá ń jà fún látẹ̀yìnwá ǹjẹ́ ó ti ń wá sí ìmúṣẹ, pàápàá gbogbo ohun tẹ́ ń jà fún? Pé lákọ̀ọ́kọ́ ó yẹ kó yé wa pé Yorùbá kọ́ ló rán Tinubu lọ sí Ipò ààrẹ. ipò ààrẹ, Yorùbá kọ́ ló rán o. tó tí ò bá jẹ́ pé Yorùbá ló rán, Yorùbá ò gbọ́dọ̀ máa ní ìrètí pé gbogbo nǹkan táwọn ń fẹ́ ló máa ṣe fáwọn. Ó gbégbá ìbò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run sì bò láṣìírí, ó gorí àtẹ. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kì í ṣègbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ fún pé kó ṣe báyìí ló máa mọ̀ pé òun máa ṣe. Torí pé Yorùbá ni, ó mọ ibi tí bàtà ti ń ta Yorùbá lẹ́sẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà, a máa fi ọkàn sí pé òun ò gbọ́dọ̀ fi sí ibì kan sápá kan. A fẹ́ rí i pé òun tẹ́ gbogbo àwọn ará ìlú lọ́rùn. Ìyẹn ni mi ò ṣe fi gbogbo ẹnu sọ pé Yorùbá ni, ó sì gbọ́dọ̀ máa ṣe nǹkan tí Yorùbá fẹ́. Ṣùgbọ́n lẹ́nà kejì, kò sí nǹkan tí Yorùbá ń fẹ́ tí gbogbo àwọn orílẹ̀-èdè míì tí wọn ò fẹ́. Gbogbo orílẹ̀-èdè ló ń fẹ́ kí kán tún ọ̀rọ̀ òfin tán fi máa ṣe ìlú yìí kán tún ṣe. Òfin tẹ́ pé àwọn sọ́jà, àwọn ológun náà gbé kalẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè tó wà ní Nàìjíríà náà fẹ́ kán pátì, kán ní òfin tá a fi máa tò ìlú tó bá jẹ́ àwọn èèyàn ló ṣe. Gbogbo àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà náà fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà, kán rí jẹ kán rí mu. Gbogbo yẹn náà ni wọ́n máa retí pé Tinubu máa ṣe fáwọn. Ìyẹn ni ọ̀rọ̀ pé bóyá ó jẹ́ Yorùbá pé kò jẹ́ Yorùbá. Ṣùgbọ́n ó yẹ kó tún yé wa pé Tinubu fúnra rẹ̀ á ní nǹkan tó ní lọ́kàn tó fi ń ṣe akitiyan, tó ṣe ń ṣe wàhálà láti bí 20 ọdún àbọ̀gbọ̀n ọdún bóun fẹ́ ṣe ààrẹ. Àwọn nǹkan tó ní lọ́kàn ni mo rò pé ó ń yọjú ní kọ̀ọ̀kan. Òmíràn náà nǹkan tó ń fẹ́ ó lè má tẹ́ ìlú lọ́rùn. Òmíràn nǹkan tó ń fẹ́ ó lè tẹ́ ìlú lọ́rùn. Nǹkan míì tó ń fẹ́ ó lè tẹ́ Yorùbá lọ́rùn. Nǹkan míì tó ń fẹ́ ó lè má tẹ́ Yorùbá lọ́rùn. Eléyìí ni kù sí Tinubu àti ọkàn. Ṣùgbọ́n bóyá ó ń ṣe dáadáa, bóyá kò ṣe dáadáa, mo máa ń sọ nígbà tó bá ń béèrè lọ́wọ́ mi pé kí ni mo rí sí ìjọba Tinubu, màá ní èmi ò rí nǹkan kan tó yàtọ̀ sí nǹkan tí ìlú bá ń sọ. Tí ìlú bá ní ó ń ṣe dáadáa o, èmi náà bá wọn pàtẹ́wọ́ pé ó ń ṣe dáadáa. Tí ìlú bá ní ebi ń pa wọn o, kò ṣe dáadáa o, pé ń ṣe ló fẹ́ pa ìlú run o, èmi náà sọ pé nǹkan tí ìlú bá ń sọ, tẹ́yìn náà gẹ́gẹ́ bí ọ̀gá oníròyìn tẹ́ bá ń sọ. Àwọn èèyàn ń pariwo pé ìlú le. Táwọn èèyàn bá ń pariwo pé ìlú le, ó le náà ni. Ìlú ò lè rọ̀ kán sọ pé ó le, tọ́ máa ló le, ó le ni. Èmi gan gẹ́gẹ́ bí ẹni tó wá sí ìlú tí mo ń wo nǹkan tó ń lọ, ó máa ń kàn mí ní kàyéfì tí bá ní kán lọ ra mọ́ínmọ́ín tó wá sọ pé mọ́ínmọ́ín tí ò ju róbó tó máa ní 500 naira ni. Mi ò rí yẹn rí torí mo bá ṣe ìṣúná. Ọ̀dọ́ wa ní ẹ̀kọ́ ti di báyìí. Àbí gàrí Ìjẹ̀bú tá à ń ṣe ní àbáwá alágọ̀wé ègbó ti di báyìí. Àwọn orúkọ bẹ́ẹ̀
ó máa ń jẹ́ kí ẹ̀rù bá mi pé nígbà tí àwa tí Ọlọ́run tọ́lọ́run pèsè fún díẹ̀ tá à ń pariwo, àwa tó yẹ pé a ní ilé, a ní mọ́tò, a láwọn ọmọ tó ti kàwé yanjú, tá a bá ń pariwo pé ebi ń pa wá, èèyàn ń mú wa, àwọn tí wọn ò ní fọ̀ntán lẹ́ẹ̀kan kí náà ṣe ń gbé ìlú yìí. Ìyẹn ni máa ń béèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ tó ń bá mi ṣiṣẹ́ àbí tó bá ní kí dẹ́rẹ́bà kan wá gbé mi, àbí màá sáà béèrè pé báwo lẹ ṣe ń gbé, báwo lẹ ṣe ń jẹun, báwo lẹ ṣe ń sanwó ilé, báwo lẹ ṣe ń sanwó àwọn ọmọ yín tó ń lọ sílé ìwé. Mo rí i pé láì fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, ìlú le. Mo sì mọ̀ pé Tinubu ní ọgbọ́n, ó ní òye, ó ní ìmọ̀, ó ní làákàyè pàápàá. Ọlọ́run fún ní ẹ̀bùn gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Ọgbọ́n, ìmọ̀, òye, làákàyè, gbogbo ẹ̀ lọ́lọ́run jogún fún. Àti tún nǹkan ṣe padà kò yẹ kó ṣòro fún, mo sì mọ̀ pé kò ṣòro fún. Ṣùgbọ́n ní ilé ayé báyìí mo ṣe fẹ́ ṣe nǹkan mi, kò sẹ́ni tó lè yí padà. Ṣùgbọ́n Tinubu tí mo mọ̀ àti Tinubu tí àwọn tó súnmọ́ ju tèmi lọ tán ròyìn ẹ̀, kì í ṣe ẹni tó máa fẹ́ déédéé fi ebi pa ẹnì kejì rẹ̀. Torí wọ́n sọ pé ó lójú àánú, ó sì láwọ́. Tíjọba rẹ̀ ti wá yàtọ̀ sí ti tó yàtọ̀ sí Muhammadu Buhari báyìí. Ìyẹn ni kò yàtọ̀. Nǹkan ọ̀wọ́n tó yìí gba Buhari o. Nǹkan tó burú nípa Buhari ni pé ó kó àwọn ọlọ̀tẹ̀, àwọn tó ń pààyàn tó ń ṣe oríṣiríṣi, ó kó àwọn ẹ̀yà tó kì í ṣe ará Nàìjíríà, ó kó wọn wọ̀lú pé kán lè wá dìbò fún, ó kó wọn wọ̀lú tó yẹ pé káàkiri Nàìjíríà ń sìn kò sẹ́ni tó lè rìn ní pé ìbẹ̀rù gbogbo èèyàn wà. So a ò lè fi ti Buhari wé. Ṣùgbọ́n ètò ààbò ọ̀hún náà ti padà. Pẹ̀lú pé nǹkan tí Buhari ti kó wọ̀lú, Tinubu ò rí nǹkan kan ṣe sí. Kò sí nǹkan tó yàtọ̀. Kò sẹ́ni tó sì lè kúrò ní Ìbàdàn láago 7 àbí láago 8 alẹ́ pé òun lọ sékòó, àbí pé ẹni tí orogún ìyá ẹ̀ ń sàsì. So ìyẹn ni ọ̀rọ̀ tó bẹ́ẹ̀. Akọgun Tọ́lá Adéníyì, nítorí ọ̀rọ̀ onídarandaran dé nǹkan kan, ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fọ̀rọ̀ wá yín lẹ́nu. Wọ́n ní wọ́n fẹ́ gbé forest guard wá báyìí. Ṣé eléyìí lè paná ọ̀tẹ̀ yìí? Ẹ mú gbàgbé pa ti lo Àmọ̀tẹ́kùn náà láwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá o. Ààrẹ wọ́n ní àmọ́ lo forest guard, wọ́n gbà wọ́n jọdẹ aṣọ́gbó. Ǹjẹ́ ó lè mú kétò ààbò dúró rẹ̀ báyìí? Ẹgbẹ́ kan tí mo ṣe alákòóso rẹ̀ tó ń pè ní Gravitas for good governance, Gravitas fún ìjọba rere, àti èmi àtàwọn ẹlẹgbẹ́ mi àti Tinubu fún ìdásílẹ̀ forest guard o. Nǹkan tá a sì lè gbóríyìn fún ni pé forest guard kò lè tako Boko Haram o. Forest guard kò lè dí àwọn tó ń pààyàn ní Benue àti Plateau lọ́wọ́ o. Forest guard kò lè dẹ́kun àwọn tó ń pààyàn ní Sokoto àti ní Zamfara o. Ṣùgbọ́n nǹkan kan tí ó yé tó rò pé tó máa ṣe tó ti dùn mọ́ wa nú ni pé gbogbo igbó tó ń sá pamọ́ sí ní Ondo, ní Òkè Ògùn, ní Abẹ́òkúta, ní Ìjẹ̀bú, ní Èkìtì á dínkù. Gbogbo ahéré tó kọ́ síbẹ̀, gbogbo inú igbó tó máa jíyàn gbé tó máa kó lọ síbẹ̀ àbí táwọn fúnra wọn sá pamọ́ sí, eléyìí á dínkù. Tó pé wọ́n máa bọ́ láti inú igbó tó máa ta kúṣọ́ bọ́ sí ìgboro láàrin bọ́ sí express tó máa jíyàn gbé wọlé, ìyẹn á dínkù gan. Àwọn forest guard yóò ṣiṣẹ́ níbẹ̀ yẹn. Gbogbo ibi tí wọ́n ń sá pamọ́ sínú igbó kò ní sí níbẹ̀ mọ́. Nǹkan tá a kàn máa gba ààrẹ níyànjú fún ni pé kó má mọ̀ sí forest guard tó sọ
kì í ṣe ṣọ́gbó àbí aṣọ́gbó tá a ní tẹ́lẹ̀. Àwọn forest guard tó máa ní AK-47 ni, tó máa ní nǹkan ìjà tó le ju tàwọn tó ń jiyàn gbé ni. Ìyẹn ni a ṣe gbóríyìn fún pé tó bá lè ṣe bẹ́ẹ̀, tó bá jẹ́ pé ó ṣe ní forest guard tó jẹ́ pé ó máa dàbí militia, pé àwọn tó máa wà ní igbó yẹn gan ojú wọn máa le ju tẹkùn lọ. Ìyẹn la fi rò pé ká sọ pé ó tiẹ̀ gbé ẹsẹ̀ tó dáa, bóyá á lè mú dórí, á lè jẹ́ kó ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá pé forest guard pé wọ́n kàn máa gbé ṣakabùlà lé wọn lórí, kò ní sí yàtọ̀. Akọgun Tọ́lá Adéníyì, ìgbà kan wà tí ẹ̀yin àgbààgbà ńlẹ̀ Yorùbá tí kò yọ ẹ̀yin náà sílẹ̀ ń béèrè fún àtúntò, pé ká ṣe àtúntò ilẹ̀ yìí. Ààrẹ ìgbà náà, Ààrẹ Muhammadu Buhari, kò ṣe nǹkan kan lórí ẹ̀, kò kọbi ara sí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n mọ̀ nípa gbogbo ìbéèrè àtúntò yìí torí pé ọmọ Yorùbá ni wọ́n. Àgbọ̀rọ̀ àtúntò mọ́, tó tún dìgbà táwọn náà bá lọ tán tó di pé ìran míì ló tún bọ́ bẹ̀ làtúntò tó tún bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀ rí Tinubu pẹ̀lú àwọn tó ń fẹ́ kí kán ṣe restructuring táwọn pé tó ń pè lọ àtúntò, pé kán tẹ̀ jẹ́ kí ìlú Èkó ìgbà tó lọ́wọ́ nù nǹkan tó ń pè ní Nigeria sales, wọ́n ń béèrè náà pé kí ká ní òun gan ló máa ń sọ̀rọ̀ true federalism, that is ìjọba tó pé àwọn tó parapọ̀ pé àwọn máa ṣe, wọ́n jọ fúnra wọn lọ́wọ́, wọ́n jọ fúnra wọn ní, wọ́n jọ mọ àyè olúkálukú, wọ́n mọ iyán olúkálukú láwo, gbogbo ẹ̀ ló ń béèrè fún gbà yẹn ló fi jà pé local government o, nígbà tí Ọbásanjọ́ sọ pé báyìí ni kó ṣe rí, ó sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa rí, ìjọba tóun ṣe ní Èkó yìí o báyìí lòun fẹ́ kó ṣe rí, pé nǹkan tó ń pè ní federalism nìyẹn. Ṣùgbọ́n ní ilé ayé yìí téèyàn bá lé nǹkan, ìwà tó máa hù, ọ̀rọ̀ tó máa sọ, ó máa ń yàtọ̀ sí ìgbà tó bá rí nǹkan yẹn mú. Téèyàn bá fẹ́ ìyàwó àbí téèyàn bá fẹ́ ọkọ, tó bá fẹ́ lọ kí ìyàwó àfẹ́sọ́nà, wàá wọṣọ dáadáa, wàá tẹ fìlà síbi tó yẹ kó tẹ̀ sí, o lè tún dá nǹkan lóòrùn dúndùn kó dà sára. Kó tó délé ìyàwó náà, tẹ àfẹ́sọ́nà, ìyẹn náà á ti gbálẹ̀, á ti ṣe gbá, á ti ṣàwo, á ti rí pé gbogbo nǹkan gbogbo ẹ̀ ogun régé. Tẹ́yìn méjèèjì bá fẹ́ra tán, ìwà míì ló máa yọ jáde. Ọkọ máa bẹ̀rẹ̀ sí ní hùwà kan tí obìnrin ò rí lára ẹ̀ rárá rí, ìyàwó náà bẹ̀rẹ̀ sí ní yọ pátánù tí ọkọ ò rí lára ẹ̀ rí rárá. Bí ọ̀rọ̀ ilé ayé ìṣerí nìyẹn. So ẹni tó ń fẹ́ di ààrẹ lọ́la àbí ó fẹ́ di gómìnà lọ́la, ìwà tó máa hù láàrin ìlú, láàrin ẹgbẹ́, láàrin àwọn èèyàn, ó máa ń yàtọ̀ sí ìwà tó máa hù nígbà tó bá dórí àléfà. Ìyẹn la máa ń rí pàápàá jùlọ lọ́rọ̀ àwọn olóṣèlú. Ìyẹn ni mo lè sọ pé ọ̀rọ̀ àtúntò àbí kò sátúntò. Nísìnyí pàápàá tó yẹ pé bọ́n ṣe máa tún dé orí àléfà ní ọdún tó máa tẹ̀lé ọdún tó ń bọ̀, òun ni gbogbo wọn tó ń polongo náà sáré tẹ̀lé. Ọ̀rọ̀ òṣèlú ní gbogbo wọn ló jẹ wọ́n lọ́kàn sí, kì í ṣe ọ̀rọ̀ ìjọba, kì í ṣe bá ṣe ń ṣèjọba ló jẹ wọ́n lọ́kàn. Torí ní 2019 ẹ̀yin náà sọ̀rọ̀ kan pé kò yẹ ká má dìbò láì jẹ́ pa aṣàtúntò. Mo sọ àdìbò 2019, 2023 àdì 2027 ní túnbọ̀ yìí. Olótù, ó tiẹ̀ dàbẹ́ pé ẹ ò tí ì dàgbà púpọ̀ ń gbà yẹn. 1983, ìyẹn pé ọdún mélòó nísinsìnyí, ó ti lé ní ọdún 42. Bẹ́ẹ̀ni. Ni mo pe àpèjọ nílé ìwé ìròyìn ní Ìyàgànkú níjọ́ náà lọ́hùn, pé ní February ní 1983 pé kí Ṣàgárí pé kò gbọdọ̀ ṣe, wọn ò gbọdọ̀ ṣe ìbò ní ọdún yẹn ní August, pé wọ́n gbọdọ̀ kọ́kọ́ tún ìlú yìí tò, wọ́n gbọdọ̀ kọ́kọ́ yanjú pé báwo la ṣe fẹ́ máa bára gbé, kán yanjú pé ṣé tòótọ́ la fẹ́ bára gbé, pé kán yanjú yẹn, pé kán pa ọ̀rọ̀ quota system rẹ, kán pa ọ̀rọ̀ jàǹbá forítì tó ń pè ní JAMB, kán parẹ́. Gbogbo ẹ̀ ni mo sọ ní 1983 ìjọ náà. Mo sì ṣe ìkìlọ̀
pé tẹ́ bá lọ ṣe election, tẹ́ bá lọ dìbò ní August tó ń bọ̀ yìí, tẹ́ ò ṣe nǹkan tí tá à ń sọ yìí, pé ìjọba yóò ní lóṣù mẹ́ta. Níjọ́ ẹ̀ lọ́hùn mo ṣe nǹkan tí òyìnbó ń pè ní press conference, àwọn ọlọ́pàá wá gbé mi, wọ́n ṣe nǹkan tó ṣe máa ń ṣe fẹ́ni tó bá ti wà ní páńpẹ́ wọn. Ṣùgbọ́n inú mi dùn pé ìgbà tó oṣù mẹ́ta fi parí báyìí la kàn dédé gbọ́ pé Joshua Adógóyárò tuntun tó tí lẹ́yìn tó yẹn sọ̀rọ̀ tó ń tábàṣà tún sọ pé Brigadier Sani Abacha náà ti lé Ṣàgàrí lọ. Nǹkan tí mo ń sọ ni pé kì í ṣe ìsìn, kì í ṣe 2019 àbí 2015, mo ti ń sọ láti 1983. Kó tó di 1983 ni mo ti ń sọ láti 1974. Pé wọ́n gbọ́dọ̀ kọ́kọ́, a gbọ́dọ̀ jókòó kájọ fikùnlukùn kásìjọ kí ni òyìnbó kí ni Yorùbá pé kí ni agree pé gbogbo akájọ àfọwọ́sowọ́pọ̀ kájọ ṣàdéhùn pé báyìí la ṣe fẹ́ máa gbé, pé Yorùbá àti Ìgbò àti Haúsá àti ìjọ pé a fẹ́ máa gbé ní abẹ́ àbúradà kan, pé ó ṣe dandan, ó pọn dandan ká kọ́kọ́ jókòó ká sọ pé a fẹ́ jọ gbé pọ̀. Kì í ṣe pé òyìnbó kan lùgáàdì tó sọ pé òkòbó ni pé ó kàn déédéé kó wa pọ̀ bí ìgbà tí èèyàn kó ẹran sínú ẹran àti adìẹ àti ọ̀pọ̀lọ́ àti ejò kó wọn sínú àgò kan náà pé kan jọ máa gbé pọ̀. Pé a gbọ́dọ̀ kọ́kọ́ yanjú yẹn, mo ti ń sọ láti 74, mo sọ ní 83, mo sì ń sọ sí i. Ṣùgbọ́n ó ti wá kọjá yẹn, excuse me, torí pé tí a bá lè fẹ́ tún nǹkan tó, ó mì pé nǹkan tó sì lè gba títún tò ní. Tẹ́ bá nígbà tí ẹni ọkọ̀ engine ẹ̀ ó ti kú, táyà ti bàjẹ́, gbogbo window ẹ̀ ti bàjẹ́, gbogbo gear ti bàjẹ́, ẹ wá lè ń wá driver fún. Àbí ẹni ilé kan gbogbo fèrèsé ti lọ, gbogbo páànù òrùlé ti lọ, gbogbo ilẹ̀kùn ti já, ògiri gan ti là síbi náà, ẹ wá sọ pé ẹ fẹ́ tún ilé yẹn tò, kò síbẹ̀ ṣe fẹ́ tuntun ní pé kẹ́ wo kẹ́dẹ̀ kọ́ mi síbẹ̀ bá pẹ́ ilẹ̀ nílẹ̀. Nǹkan tí mo ṣe máa ń sọ pé ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè Nàìjíríà tó ti kọjá ni pé tẹ́ bá ṣe ń sọ pé orílẹ̀-èdè kan náà lẹ́wà, pé Nàìjíríà lẹ́wà, ẹ ò lè òfin, kò sófin tẹ́ máa ṣe tó máa sọ pé ẹni tó bá ń gbé ní Maiduguri kò lè wá sí Èkó láti wá dábẹ̀rù. Kò sófin tẹ́ lè ṣe pé ẹni tó ń gbé ní Calabar pé kò lè lọ sí Sokoto kó lọ dábẹ̀rù, torí pé a sọ pé nǹkan kan wà tó ń pè ní, táwọn òyìnbó ń pè ní free movement. A sọ pé orílẹ̀-èdè kan náà la wà, ẹ lè sọ pé kéèyàn máa rìn, kò síbẹ̀ ṣe máa túlù tẹ́ máa ṣe restructuring. Bí àwọn darandaran tó di darandaran kọ́ ló ń dà lóru, àwọn terrorists gan ni, kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn darandaran ò ṣe nǹkan kan fún yàn. A kàn ń pe làpálàpá ní nǹkan mi àbíkẹ́lẹ́ ṣe máa ń sọ, kì í ṣe darandaran ló ń dà lóru. Àwọn agbésùnmọ̀mí àbíkẹ́lẹ́ ṣe ń pè wọ́n. Àwọn agbésùnmọ̀mí. Àwọn terrorists ni wọ́n kàn fi ẹran bojú ni, kò sí nǹkan kì í ṣe darandaran ṣe bí mo daran rí. Ẹni tó gbé AK-47 lọ́wọ́ tó ń pààyàn kiri kì í ṣe darandaran, apààyàn ni. So ká máa sọ pé darandaran. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ọ̀rọ̀ túlùtò má túlùtò. Tẹ́ bá sì sọ pé ẹ sì jọ ń gbé lórílẹ̀-èdè kan náà, ẹ ò lè ní kéèyàn má rìn. Bí àwọn tó ń pààyàn káàkiri ìbọn ṣe burú tó, wọn ò ṣe lọ sí Benin tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì báyìí, wọn ò ṣe lọ Dahomey, wọn ò ṣe lọ Cameroon, wọn ò ṣe lọ sí Guinea-Bissau. Torí pé orílẹ̀-èdè míì ni àwọn tó ń pààyàn ní Zamfara, tó ń pààyàn ní Sokoto, wọn ò ṣe bọ́ sí Benin Republic tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì kan lọ máa ṣe bẹ́ẹ̀. Torí wọn ò lè lọ sí ìlú míì, òfin ibẹ̀ ò ní gbà wọn láyè. So tẹ́ bá sọ pé ẹ tún Nàìjíríà tò,
ṣùgbọ́n tẹni western region ẹni eastern region ẹni northern region ẹni geopolitical zones kò sí tẹ́ bá sì wà tẹ́ ṣe sọ pé nàìjíríà lẹ́wà pé orílẹ̀-èdè kan náà lẹ́wà ẹ ò lè ní ẹni tó ń pààyàn ní sokoto kó má wá sí èkó ẹlẹ́ni tó ń pààyàn ní calabar kó má wá sí ìbàdàn tó dáa sọ fún mi pé orílẹ̀-èdè kan náà lájọ wà. ọ̀nà àbáyọ kan tó wà fún ibi tí wọ́n pè ní nàìjíríà lẹ́ni ni pé kí olúkálukú kó padà sí oko àárọ̀ kí àwọn yorùbá máa gbé bọ́n ṣe ń gbé káwọn òyìnbó tó dé kán wà lórílẹ̀-èdè ara wọn bí àwọn ará faransé ṣe wà ní orílẹ̀-èdè faransé táwọn germany tó ń gbé lórílẹ̀ germany táwọn òyìnbó ń gbé ní england kí yorùbá máa gbé ní ilẹ̀ yorùbá kí ìgbò máa gbé ní ilẹ̀ ìgbò kí haúsá máa gbé ní ilẹ̀ haúsá. tí ò wá ní dàbí ọ̀rọ̀ Somalia. kí sọ̀rọ̀ Somalia olùkọ́ àníkàn kí India ń wà tẹ́lẹ̀ ṣùgbọ́n India dúró nísìnyí àwọn Pakistani dúró láyé wọn ara India náà ti kúrò Bangladesh kúrò lára Pakistan wọ́n dúró lórí wọn àwọn náà wà ní orílẹ̀-èdè tiwọn. Yugoslavia ti wà tẹ́lẹ̀ orílẹ̀-èdè tó ya padà lórí Yugoslavia wọ́n tó 5. so kì í ṣe dandan pé kọ́ máa gbé ibì kan tó ń pè Nàìjíríà tó yẹ pé lugard ló kọ̀ so wọ́n pọ̀ so pé ẹ̀ ń ṣe restructuring ó ti kọjá stage yẹn ò lè restructure kankan. ṣùgbọ́n àwọn aṣòfin wa tiẹ̀ gbé àbá kan wá tó ní ká padà sí parliamentary system. tó bá padà sí parliamentary tó bá sì ń gbé ní Nàìjíríà ẹ̀ bá ṣe parliamentary ẹ̀ bá ṣe regional tó bá sì ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ ò lè ní kí àwọn apààyàn tó wà ní Sokoto kó má wá sẹ́kùsẹ́ ẹ lè ní kí àwọn tó ń pààyàn ní Calabar kó má wá sí Ìbàdàn ẹ lè ní tó ń pààyàn ní Ìbàdàn pé kó má lọ sí Maiduguri torí a sọ pé orílẹ̀-èdè kan náà làwọn wà sẹ́ẹ̀ kí olúkálukú èdè-àìyedè yá kúrò ń bẹ̀ kí Yorùbá dúró sí ìlú wọn kí Ìgbò dúró sí ìlú wọn kó wà ní country ààrẹ ọ̀rọ̀ pé United Nations Nigeria kò sí Odùduwà country United Yorùbá Kingdoms then kí Ìgbò tó wá pé Biafra náà máa pé ibi tó wà kó máa pé bẹ́ẹ̀ kí Hausa máa jẹ́ Hausawa nation tó bá tí Fúlàní bá lọ́kì tó bá lè fún wọn nílẹ̀ kékeré kan ní Sokoto kan wà ń bẹ̀ kan máa gbé bẹ́ẹ̀ wọn kúkú pọ̀ wọn ò ju 6 million lọ ṣùgbọ́n pé ẹ̀ ń gbé Nàìjíríà ìbá jẹ́ parliamentary ìbá jẹ́ confederation ìbá jẹ́ regionalism kò lè ṣiṣẹ́ kò ṣiṣẹ́ rí láti 1914 kò dẹ̀ ní ṣiṣẹ́. àfi kí kálukú. òun ló gbogbo wàhálà tá a ní láti ayé báyé dì sí yìí ọ̀rọ̀ pé ẹ̀ ń gbé pọ̀ pẹ̀lú ipá tí lugard so yín pọ̀ ni kò sí nǹkan míì kì í sọ̀rọ̀ pé bóyá colonialism wọn kó alẹ́rú àwa nìkan kọ́ náà kó lẹ́rú ìlú òyìnbó ti jẹ́rú rí fún Rome ìlú òyìnbó Britain dá sọ̀rọ̀ ìgbà kan wà tẹ́ pé Rome ló colonize ẹ̀. ìgbà kan wà tí Sunday Igboho náà ń jà fún gbogbo kinní yìí ṣùgbọ́n ó ti di ẹni tí ò lè wọ̀lú mọ́ báyìí àwọn èèyàn ti rò pé ńgbà tí. Sunday Igboho wá ṣòkú ìyá ta ló ń sọ pé kò lè wọ gbèrò ta ló sọ bẹ́ẹ̀. kò lè gbénú ìlú mọ́ kò gbélú mọ́. ta ló sọ ṣe bí ìyàwó àtàwọn ọmọ ẹ̀wọ̀n Germany kò sá fún ẹnì kankan kò sẹ́ni tó ṣe bí ìyá ẹ̀ kó wá ṣòkú ta ló lè kò sẹ́ni tó lè mọ́. ó ní ọkàn wò kó wá lè. kò gbé bímọ ní ìgbà iṣẹ́ olófẹ́ máa ó ń ta mọ́tò mi rò pé wọ́n rí àwọn tó mọ́tò yapa sí kò sí gbogbo ìlú tó ta ló ra ó ń ta mọ́tò ó dẹ̀ ń ṣe àwọn iṣẹ́ míì mi rò pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a pé àwọn tó tẹ̀ tó Sunday Igboho gbóná sákòrò tó ń lọ káàkiri sẹ́ni tó bá tọ́lọ́run tó rí bá kó yọ tó jẹ́ pé ìyàwó ẹ̀ ti wà ní Germany ọmọ ẹ̀ wà ń bẹ̀ kí ló máa jókòó sí kí iṣẹ́ ìlú fẹ́ máa ṣe ń bí. kò ní jà fún Yorùbá mọ́. mi ò mọ̀ ń pa jíjà fún Yorùbá mi ò mọ̀ pé àjà kì í ṣe dandan pé ẹni tó bá ń gbé ní Nàìjíríà nìkan ló lè dà fún Yorùbá bẹ́ẹ̀ tó ń gbélé Yorùbá. tẹ́ ẹ bá wá láǹfààní àti bá Aṣíwájú Tinubu sọ̀rọ̀ kí ni tẹ́ ẹ bá jọ sọ kí ni tẹ́ ẹ bá bá a sọ. tí n bá rí Alhaji Tinubu lénìí nǹkan tí màá sọ fún ni pé kó lo agbára tọ́lọ́run fún gẹ́gẹ́ bí ipò tó wà ní sísè executive power kàn ṣe àná Ọlọ́run bá ṣe gbogbo judiciary àwọn aṣòfin àwọn ẹ̀ka amòfin judiciary inú àpẹ ló wà
àwọn tó ń ṣe amòfin ìpalamẹ́ àwọn aṣòfin àpò ẹ̀ ló wà so kò ọlọ́pàá àpò ẹ̀ ló wà military àpò ẹ̀ ló wà so kó lo agbára tọ́lọ́run fún orí sí pé kọ́ kọ síbẹ̀ pé orílẹ̀-èdè tó bá fẹ́ kúrò ní Nàìjíríà kó kúrò nírọ̀wọ́rọ̀sẹ̀ kó ṣe yẹn so tí àwọn Ìgbò bá láwọn fẹ́ máa lọ àwọn fẹ́ máa dágbé kọ́ fi wọ́n lẹ̀ kọ́ máa lọ tí Yorùbá láwọn fẹ́ máa dágbé kọ́ fi wọ́n lẹ̀ kọ́ máa lọ kó ṣe yẹn bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe yẹn lọ́wọ́ kó rí i pé ó kó àwọn ọmọ ogun kì í ṣe àwọn ọmọ ogun tó ń di general ní ọ́fíìsì we call them wọ́n ó bẹ̀rẹ̀ ó di major ó lọ sógun kankan rí wọ́n ti fọ́ from major wọ́n sọ ẹ́ di lieutenant colonel ó lọ ogun kankan rí from lieutenant colonel ó di colonel ó lọ ogun kankan rí ó jábì kankan rí wọ́n kàn ń gbé wọn sókè tó fi máa di general orí ìwé ni wọ́n. Kó gbé àwọn tó ń pè ní seasoned and tested soldiers àwọn sọ́jà tó ti jà tó ti yìnbọn tó ti fùlùfùlùfù tán àwọn ni kó lọ wá tó wá pé wọ́n máa rent wọn ni wọ́n rent sọ́jà káàkiri ayé láti gbógun ti àwọn tó ń pààyàn káàkiri yẹn kọ́ gbógun ti wọ́n lè ṣe é kò sí nǹkan tí ò ṣeé ṣe gbogbo wọn tó bá gbogbo wọn náà wà ní Sambisa forest wọn wà nígbà mélòó ní Sambisa mélòó ní gbogbo àwọn terrorists tó wà ní Nàìjíríà lé ní wọn ò tó 5,000 kí wá ní kí gbogbo tá ò lè kápá wọn ò tó 5,000 wọn ò tó 10,000. So tí n bá rí nǹkan tí n bá ní gbogbo àwọn 10,000 yẹn kàn neutralize wọn. 2027 ti ń súnmọ́lé wọ́n ti ń gbáradì fétò ìdìbò àwọn kan ti ń yọ kúrò lẹ́gbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ míì àwọn gómìnà kan náà irú gómìnà ìpínlẹ̀ Delta ó ti kúrò lẹ́gbẹ́ tó wà ó ti bọ́ sínú ẹgbẹ́ tí ààrẹ wà báyìí àtàwọn míì bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń wá pé aṣíwájú o tiẹ̀ làwọn ò ṣe àwọn kan wá la fẹ́ mọ́ lọ́nú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́yọ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ṣó pé wa ojú ò lè fi wò ó ẹ̀yin ti rí oríṣiríṣi àwọn ẹgbẹ́ òṣèlú látàyé Awólọ́wọ̀ dàsìkò yìí ilẹ̀ rí pẹ̀lú. ìyẹn ọ̀rọ̀ kékeré ni kò sí ẹgbẹ́ òṣèlú kankan ní Nàìjíríà so ẹ̀kan tanra yín ni kò sí kankan tó ń pè ní APC àbí PDP àbí Labour àbí GNC kò sí kankan àwọn tó ń ṣòwò ni wọ́n dá olúkálùkù dá ibi iṣẹ́ ẹ̀ sílẹ̀ ni pé ókè o eléyìí APC mo sọ lédè òyìnbó pé amalgamated personal company ni amalgamated personal company pé iléeṣẹ́ yìí o èmi mo dá sílẹ̀ o mo á lè pe Petrus mo lè pe Braimon mo lè pe Kúnlé pé ẹ jọ̀wọ́ iléeṣẹ́ mi yìí mo fẹ́ gbà yín síṣẹ́ tó bá ti bá mi ṣiṣẹ́ màá fi ẹ́ ṣe olórí àwọn tó ń wakùsà màá fi ẹ́ ṣe olórí àwọn tó ń polongo kínní màá fi ẹ́ ṣe olórí àwọn tó ń já akápò èmi mo ní iléeṣẹ́ mi. Àwọn tó wà níbẹ̀ ni then wọ́n ní ìkọ̀ wọ́n ń pè ní PDP mo sọ pé àwọn ni òyìnbó ń pè ní People's Dividends Pocketed People's Dividends Pocketed gbogbo mùdùmùdù ìlú gbogbo èrè ìlú àti kòsápò àwọn ló ń pè àwọn ní PDP People's Dividends Pocketed wọ́n wà lápò wọn àwọn yóò bá ń bámu ni wọ́n fún ọdún mẹ́rìndínlógún kó tó pé wọ́n yẹ àga kúrò nídìí wọn. nǹkan tí mò ń sọ nísìnyí ni pé kò sí ẹgbẹ́ òṣèlú kankan ẹgbẹ́ àwọn oníṣòwò ni wọ́n. so tí Leventis ò bá pè ẹ́ tí ò bá gbé ẹ́ ọjà Leventis ó lè bọ́ sí ọjà Kingsway tí Kingsway ò bá pè ẹ́ ó lè bọ́ sí ọjà Coca-Cola so ọlọ́jà ni wọ́n ń tajà ní káràkátà náà ń ṣe kò sóṣèlú kankan kì í ṣe pé wọ́n ń ṣe wọn òṣèlú wọ́n ń tajà ní. tí ẹni tó ń ṣiṣẹ́ Leventis tó bá sọ pé òun ò ṣe Leventis mọ́ tó bá bọ́ sí Coca-Cola ẹ má sọ pé ń ṣe náà tí òṣèlú kan bọ́ sí wọn òṣèlú kan bọ́ sí kankan oníṣòwò ní gbogbo wọn wọ́n jọ ń tajà ní. irú tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers. àná oníṣòwò ni wọ́n so ẹ má sọ pé òṣèlú bọ́ sí kan then èyí tó pààyàn lẹ́rìn jù ni pé nǹkan tó ń ṣe ni àwọn òyìnbó ń pè ní primitive politics
àti endorse èèyàn kan àti fọwọ́ sí kí lágbájá máa ṣèjọba lọ. Àwọn tó ń sọ pé àwọn fọwọ́ sí kẹ́nìkan máa ṣèjọba lọ àwọn gómìnà mìíràn tó yẹ pé nílùú wọn ò lè rìn lójú títì lájẹ pé wọ́n gbọ́ ọlọ́pàá àti sọ́jà sẹ́yìn ibi tí wọ́n ti tẹ́dé táyé ò gbà tiwọn. Ṣé ẹni tó lè rìn láàrin ìlú ẹ̀ tó lè rìn ní capital ẹ̀ bóyá Ìjẹ̀bú-Òde ní capital ẹ̀ àbí Ìṣẹ́yìn ní capital ẹ̀ àbí Uyo ní capital ẹ̀ tí ò lè rìn láàrin ìlú láì pé àwọn tó gbébọn tẹ̀lé tó ń ṣọ́ ìyẹn ló máa ṣe òun fọwọ́ sí pé kẹ́nìkan di olórí. Ìyẹn pé òun fúnra ẹ̀ gan kò jẹ́ èèyàn kankan kò sẹ́ni kò yàtọ̀ sí kán lo àwọn tọ́ọ̀gì àbí kán já ìbùgbà àbí kán fi owó dé àwọn kan lẹ́nu tó yẹ pé ká sọ pé a lọ di ìbò ni wọn ò ní ìbò ẹyọ kan àwọn ló máa sọ pé àwọn ti fẹnu sí pé kí lágbájá máa ṣe lọ àwọn fúnra wọn ò jẹ́ èèyàn kankan. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan táwọn òyìnbó ń pè ní primitive politics ni torí kò ní ìtumọ̀. Ìpínlẹ̀ Rivers ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà tí gómìnà tìlú dìbò yàn tó ní kanta pẹ̀lú bàbá àṣàlẹ̀ rẹ̀ tí ń ṣe mínísítà fún lùlù lẹwa Àbújá báyìí. Ààrẹ ní kó lọ rọ́kúnlé oṣù 6 wọ́n fi ọ̀gágun fẹ̀yìntì Ibas síbẹ̀ kó mọ́ mójútó. Ṣírú ẹ̀ ṣẹlẹ̀ láwọn àsìkò tẹ́ ń kóròyìn tẹ́ bá tiẹ̀ kọ́ nǹkan pa ìkílẹ̀ bá kọ́ ń parú ìṣẹ̀lẹ̀. Tí wọ́n máa kọ́ nǹkan pa ẹ̀ nǹkan tí máa sọ ni pé òfin tó fi ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí tẹ́ pé àwọn sọ́jà ló kọ́ tó ń dẹ̀ gbé wọn lọ́wọ́ òfin famulating tutọ́ ni pé òfin sọ́jà ni. Ìgbà tí Buhari tí Magu tó fi ṣe ọ̀gá EFCC fún ọdún 5 tó wà bẹ́ẹ̀ àwọn tó jẹ́ aṣojúṣòfin wọn láwọn ò fara mọ́ ṣùgbọ́n kò sẹ́ni tó lè yọ kúrò torí pé agbára tí ó wà nínú òfin tó fi ń ṣe ìlú òun ni Buhari ń lò. Tí Tinubu bá sọ lẹ́nu pé gbogbo obìnrin tó wà ní Nàìjíríà òun sọ ọdọkùnrin kò sẹ́ni tó lè mú torí òfin tó fi ń ṣèjọba ni. So pé wọ́n ní Rivers o wọ́n yọ gómìnà kúrò tó bá wù ú pẹ̀lú agbára tí ó wà nínú òfin tó fi ń ṣèlú ó lè sọ pé gbogbo gómìnà tó wà ní Nàìjíríà ní ìpínlẹ̀ 36 pé gbogbo tó wà bẹ́ẹ̀ òun lé wọn lọ kò sẹ́ni tó lè mú kò sí. Ọ̀gá sọ́jà òun ló fi síbẹ̀ ọ̀gá ọlọ́pàá òun ló fi síbẹ̀ ilé aṣòfin amòfin wọ́n wà lápò ẹ̀ àwọn tó wà ní judiciary wọ́n wà ní àpò ẹ̀ àwọn mídíà gan púpọ̀ nínú wọ́n ti rà wọ́n. So nǹkan tí mò ń sọ ni pé mo sọ lórí àwọn ètò kan báyìí náà pé tó wá pé ewúrẹ́ náà fi ṣe president Nàìjíríà ìwà tó wù ló lè hù. So ẹ má dá Tinubu lẹ́bi òfin tó wà fún pé ẹni tó máa fi ṣe president Nàìjíríà o pé wọn àtọlọ́run náà jọ ń fagagbága òun ni kẹ́kọ̀ọ́ lọ dá lẹ́bi bẹ́ẹ̀ pé Tinubu o no pé Buhari o òfin tó fi ń ṣe ìjọba ló fún wọn ní agbára tó ń lò tó bá dé wọn náà ṣe lè lò àfi tá a bá kọ́kọ́ mú òfin yẹn tẹ yọ kúrò pátápátá. Ṣùgbọ́n òfin tó sọ pé ẹni tó wà ní tó jẹ́ gómìnà àbí tó jẹ́ president àbí jẹ́ chairman local government pé kò yàtọ̀ pé ipò ẹ̀ pé díẹ̀ ló fi yàtọ̀ sí tọlọ́run nǹkan tó ìwà tó wù tó bá hù kò sí nǹkan tó lè ṣe sí. Lórí ọ̀rọ̀ IBB wọ́n gbèwé jáde nígbà tẹ́ ẹ̀ sí nílé wọ́n kọ̀wé ilẹ̀kùn wọ́n sọ̀rọ̀ June 12, 1993 àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú á tó dìbò àtìgbà tá a dìbò mo rò pé ẹ ti ka ìwé ọ̀hún. Mo kà á. Kí ni tẹ́ ẹ lè sọ? Kò sí kankan kan síbẹ̀ tí mi ò mọ̀ ń pa ẹ̀ tí mi ò ti rí mo mọ̀ ń pa ẹ̀ ni pé Nàìjíríà náà la wà nínú gbogbo ìgbà tó ń ṣe awuyewuye 92, 93 sókè sí kò sí kan tó sọ tó ṣàjèjì sí etí wa gbogbo ẹ̀ náà la ti ń gbọ́ àkókò tó sọ pé kò tètè sọ ni ló máa jẹ́ káwọn èèyàn máa sọ pé kò tètè sọ. Ní 93 náà ń jọ ẹ lọ́hùn-ún ní October ó wà ní Newswatch nígbà tó pè mí bẹ́ẹ̀ ṣe pè mí báyìí tájọ ń sọ̀rọ̀ mo sọ fún wọn ní Newswatch pé Babangida kọ́
ló annoyed election o pé ìjọba rẹ̀ ló annoyed election. Mo sọ ní October 93 ó wà ní Newswatch magazine. Nígbà yẹn náà ni mò ń sọ fún àwọn èèyàn tí mò ń ké tọ̀ntọ̀ pé ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹni tó mú ìwé tó fi ṣe annulment àmọ́. Ta ni? Ìràbọ̀ náà rán. Okay. So mo sọ pé ẹ bèrè lọ́wọ́ Ìràbọ̀ pé pépà ìbélé tó ń fún tí ò sí àdírẹ́sì lórí rẹ̀ tí ò sí signature ní ẹnì kankan lábẹ́ ta ló fún ta ló ránṣẹ́ tó fi gbé kíní ẹ̀ lọ sí orí rédíò tó ń dẹ̀ fi kà síta. Ìràbọ̀ wà láyé Ndúkà mo ní ọ̀bá ti lọ bí 93 mo tún sọ pé ẹ lọ bí Ndúkà Ìràbọ̀ pé ta ló fún ní ìwé tó wá jẹ́ ọ́fíìsì Babangida tó ń lọ ti kọ̀wé. Olóyè pàtàkì Dúró Ọ̀nàbúlé ni agbẹnusọ fún Buhari fún Babangida. Òun ló yẹ kí Babangida rán pé mo lọ sórí rédíò lọ sọ o. Ọ̀nàbúlé gan mọ̀ ń pa ìwé tán mú lọ sí ìdọ̀tìlọ́kà. Ìràbọ̀ ọ̀dọ̀ iHome ló ti ń ṣiṣẹ́. Ẹ bèrè lọ iHome wà láyé ńgbà ìta ṣé ìwọ ló fún Ìràbọ̀ ní pépà? Ẹnìkankan wádìí gbogbo yẹn. Ó wá di 30 ọdún lẹ́yìn yẹn Babangida kọ̀wé. Kò sí nǹkan tí gẹ́gẹ́ bí oníwèé ìròyìn àtẹni tó mọ nǹkan tó ń lọ láàrin ìlú kò sí nǹkan tí n fẹ́ sọ sí ju pé bóyá ìbá ti kọ ìwé yẹn láti bí 30 ọdún sẹ́yìn dípò nísinsìnyí. Ṣùgbọ́n ẹni tó bá kọ ìwé ìgbà tó bá wù ú ló lè kọ. Èèyàn lè fẹ́ sọ ìtàn ìgbésí ayé ẹ̀ kó tẹ ẹ̀kọ́ lẹ̀ kó sọ pé 30 ọdún lẹ́yìn tí n bá kú oníkẹgbẹ́wé yìí jáde kò sófin tó ní kó má ṣe bẹ́ẹ̀. Àbẹ́ ọ̀rọ̀ mi ò yé yín. So ìgbà tó kọ ìgbà tó wù láti kọ ló kọ ìgbà tó wù láti gbé jáde ló gbé jáde nǹkan tó wù ló lè kọ síbẹ̀. Ẹni tó bá ní ẹ̀rí pé nǹkan tó wà ń bẹ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ àwọn náà lè ní wọ́n ní àǹfààní káwọn náà mú gègé kán kọ tiwọn. Pé ẹnìkan kọ nǹkan kan ẹnìkan ò kọ nǹkan kan fún mi kì í ṣe bàbàrà. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rẹ̀ sí ní wò pé àbírọ́ ń bẹ́nu kínní yìí ó ṣe jẹ́ gbà táwọn tọ́rọ̀ kàn ti kú lọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń jẹ jáde. Bẹ́yẹn àgbààgbà nígbà náà ẹ̀ sì béèrè nǹkan kan àgbúrò ibi tọ́rọ̀ ọ̀hún jẹyọ sí mọ́ báyìí. Bákan náà ká tó máa lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ilé wa láàrin Akpabio àti Natasha ọ̀rọ̀ ó ti ń lọ ṣùgbọ́n síbẹ̀ àbùkù rẹ̀ ò ní tán láéláé torí pé àmọ́ rántí ọ̀rọ̀ ọ̀hún títí ayérayé ni. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio àti aṣòfin ní Kogi ìyẹn Natasha tí wọ́n jọ ń ta ọ̀rọ̀ síra wọn ó lóun ó fẹ́ mi ó fà ń lọ́wọ́ ó lóun. Ó fà mí ń tóbi ó fà mí ń kọ́sẹ̀tì. Gẹ́gẹ́ bí àwọn àgbààgbà máa ń sọ àwọn ló rọ̀hún èmi ò rọ̀hún mi ò. Torí mo kì í tẹ́ bá kọ́ ọ̀rọ̀ yìí tó bá sì tí. Ṣùgbọ́n ìgbà tí òbí ló bí mi ń jọ́nà lọ́hùn Edmond òbí ló tó bí mi ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo ní tèmi o fún ipò ẹni jẹ́ pé ipò 3 lórílẹ̀‐èdè ó yẹ kó jìnnà sí nǹkan tó lè máa fa ẹ̀gbin pé ó fọwọ́ pa obìnrin lára àbí kò fọwọ́ pa obìnrin lára ó yẹ kó jìnnà sí. Àti pé tí ó bá jẹ́ pé orílẹ̀-èdè torí ẹ̀ ti dàrú tí gbogbo nǹkan ti mẹ́hẹ irú Akpabio kò yẹ kó máa jẹ́ òun ló máa jẹ́ Senate President. So tí ó bá pé òun ẹni jẹ́ pé ẹ̀sùn tó fi sùn pé bíi 193 billion náà sọ pé ó pòórá lábẹ́ ẹ̀ tọ́ọ̀ dẹ̀ tí àwọn tó fẹ̀sùn yẹn kàn tọ́ọ̀ tí sọ pé kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kó jẹ́ olórí àwọn Senate. Mo ti wá sọ ńjọ́ náà lọ́hùn gbà tí Edmond Obilo tó ń bí mi mo ní púpọ̀ náà tó ti wà ń bẹ̀ gan pé tó ń ṣe bíi tó ń fi ẹ̀sùn sùn bọ́ ṣe fi ẹ̀sùn kan
Akpabio pé púpọ̀ nínú wọn pé ó yẹ kán wà lẹ́gbà ẹ̀wọ̀n kì í ṣe pé ó yẹ kó wà níbi aṣojú ṣòfin. So ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ rírùn ni, ó ti kọjá nǹkan tí ibi àwọn àgbàlagbà gbọ́dọ̀ máa dá sí. Ẹnìkan pè mí, ẹnìkan fẹ́ wò mí ní pátá, gbogbo yẹn kò bójúmu, kò dẹ̀ pọ́n orílẹ̀-èdè yìí ní, kò fún ní àpọ́nlé ní àwùjọ àwọn orílẹ̀-èdè, kò yẹ kó wáyé. Iṣẹ́ kí lẹ fẹ́ rán fáwọn ọmọ Nàìjíríà báyìí, pàápàá gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn tó wà ń jọba àtàwọn àgbààgbà? Ìfẹ́ tí ń fẹ́ rán sí àwọn ọmọ Nàìjíríà ni pé ẹnu mi ni mo fi ń kọ méje, àbí kí àwọn àgbààgbà ṣe ń sọ, ó tán. Ẹnu ẹni la fi ń kọ méje. Mi ò níṣẹ́ mi láti rán sí anybody. Ẹnu ẹni la fi ń kọ méje. Ó dà. Àti pé kò sí nǹkan tó máa ń rú mi nú ju bí àwọn èèyàn bọ́n ṣe gbé àwọn olóṣèlú, àwọn òjèlú, àwọn oníṣòwò yìí bọ́n ṣe gbé wọn lórí, tí wọ́n máa sáré kúgbẹ́kúgbẹ́ tẹ̀lé wọn, tí wọ́n máa ṣe ráńkà dédé wọn. Àwọn tó fìyà jẹ yín, tí wọ́n sọ yín di ẹdun arinlẹ̀, tí wọ́n sọ yín di ẹni tí ò ní nǹkan, tí wọ́n sọ ọlọ́gbọ́n yín di òmùgọ̀, tí wọ́n sọ òmùgọ̀ di òkú. Ẹ tún rí wọn, ẹ ń sáré tẹ̀lé wọn, ẹ ń pọ́n wọn lé, ẹ ń sọ pé ráńkà dédé wọn. Ìyẹn gan ìwà tí àwọn tó ń fìyà jẹ tó ń hù sáwọn tó ń fìyà jẹ wọn, ó pẹ̀lú nǹkan tí ìlú tó fi bàjẹ́ báyìí. Báà ni ẹ máa ní èèkàn ṣe gómìnà yín tẹ́pẹ́ mọ̀ pé wọn ò fi gbogbo wọlé, ẹ mọ̀ pé kò lọ́pọlọ rárá. Tẹ̀dẹ̀ máa sáré tẹ̀lé kiri, tẹ́ máa fẹ́ yín, tẹ́ máa pàtẹ́wọ́ fún. Kí àwọn ará ìlú pàápàá àwọn tó ń pera wọn ní ọ̀jọ̀gbọ́n kán yé sá kúgbẹ́kúgbẹ́ lẹ́yìn àwọn tí ò jẹ́ nǹkan kan. Mo máa ń sọ níye ìgbà, kò sí ewúrẹ́ lè di gómìnà, kò sí nǹkan kan, kò sí qualification kan fún gómìnà, bẹ̀tẹ̀ ewúrẹ́ ò lè di managing director radio Nigeria. Ewúrẹ́ ò lè di professor of history ní University of Nsukka. Ṣùgbọ́n ewúrẹ́ lè di gómìnà, ewúrẹ́ lè di senator. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lórí pé kò sí nǹkan kan ẹni tẹ́ mọ̀ pé lánàá ẹsẹ̀ ló fi rìn káàkiri tó pé dẹ̀ rí wọ́n kó àwọn tọ́ọ̀gì kiri, wọ́n rí ìbò, wọ́n rí owó jí mi báyìí. Ó lè di kó di chairman local government, àbúsọ̀rọ̀ ẹ̀ di senator, àbúsọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sáré tẹ̀lé. Ẹ̀yin tẹ́ pé ní àdúgbò yín kò jẹ́ nǹkan kan tó pé dẹ̀ ti rí ọ̀nà èrú, ó ti di nǹkan kan. Ẹ̀dẹ̀ ń pọ́nlé, ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀ kiri. Ó dé agbo. Mo tẹ́ pé ìyá àti bàbá ẹ̀ wọn ò rí náírà ẹyọ kan kò di náírà méjì lọ́wọ́ rí. Ẹ wá rí tó dé agbo tó gbé báàgì jáde tó mú owó wa àbí owó òkèrè bí dọ́là bí kò dẹ̀bẹ̀ sí ní fọ́ káàkiri. Ẹ̀dẹ̀ ń pariwo lé lórí, inú yín ń dùn. Ẹ̀yin tẹ́ ẹ̀ rówó ra ẹ̀kọ, tẹ́ ẹ̀ rówó ra ìwúre mọ́ínmọ́ín, tẹ́ ẹ̀ rówó ra àkàrà, tẹ́ ẹ̀ dẹ̀ rí ẹni tó yẹ pé kò tó nǹkan kan tó dẹ̀ ń ṣe owó báṣubàṣu bẹ́ẹ̀, tẹ́ ẹ̀ dẹ̀ tó ń pọ́nlé, tẹ́ ẹ̀ ń pàtẹ́wọ́. Ìyẹn gan ni àánú àwọn Nàìjíríà tẹ́ ní kí n sọ nǹkan fún lẹ́nu wọn ṣe ń ṣe mí pé kí ni ṣe yín, ṣé orí yín kú ni? Ṣé orí yín kú ni tẹ́ ń pa àwọn ará bíi àwọn tó ń fìyà jẹ yín, tó ń sọ yín di nonsense, tẹ̀dẹ̀ tó ń pọ́n wọlé, tẹ́ ń sáré tẹ̀lé wọn kiri. Kí a tó máa lọ, mo rí i pé ńgbà tí máa wọlé ń bì yìí, mo rí èrè kan bàǹbà, kò sì sí ń bẹ̀ tẹ́lẹ̀. Kí ni eré kí ni? Ló gbé bí ó ṣe Ṣàngó dání báyìí. Ẹ ò lákìyèsí ni 1981 ló ti wà ń bẹ. Ọdún 44 ló ti wà ń bẹ. Eré kí nìyẹn? Ṣàngó nìyẹn, Àjàlá Ìjì, Ṣágiri làgírí alágírí kàkà. Ṣé mo ní Ṣàngó nìyẹn ni? Àbí ẹ fẹ́ràn gbẹ́gbẹ́ lọ́nà? Oyè tí Aláàfin fún mi jẹ ní 1981 ni Àjàlá Ìjì. Àjàlá Ìjì. Oríkì Ṣàngó nìyẹn, Àjàlá Ìjì ló fi oyè tó fún mi nígbà tí mo tán fún mi joyè Babágún Alágọ̀. Oyè tó lóun pè mí, Àjàlá Ìjì ló ń pè mí. Àjàlá Ìjì ni Aláàfin. Ẹ fẹ́ràn bí. Ẹ mú láì gbogbo Yorùbá bẹ́ẹ̀ ni, ọ̀pá ọ̀rànyàn ló wà lẹ́yìn ẹ, ọ̀pá ọ̀rànyàn rà yẹn. Ṣàngó túnú níwájú yìí. Ilé ibi tá à ń gbé iná Oòduà court ni mo pè é, ilé Odùduwà ni. Ìgbà tí mo iléeṣẹ́ mi ní Mọ́nà tán, Ọ̀rúnmìlà Dome ni mo pè é.
oníṣẹ̀ṣe nìyí ni. oníṣẹ̀ṣe pọ́nbélé ni mí, Yorùbá ni mí. Gbogbo ṣe mọ̀ pé ìṣẹ̀dálẹ̀ mi mùsùlùmí ni mí, mo ti lọ Mẹ́kà, mo ti lọ Jerusalem, Muslim, mo ti ọdún 10 ni mo wà nígbà tí mo ti sáwùkì alukuran, ọdún 10 náà ti ṣe ni mo ti kàwé, ni mo ti gboyè ní ọ̀rọ̀ Quran kéwú. So kò sí awo kan ní awo ìtẹ́ kan máa sọ mi lọ́ máa sọ mi lórí ọ̀rọ̀ bíbélì. A1 ni mo ní bíbélì ní school side, àbí lè máa sọ mi lọ́rọ̀ Kùránì. Kò sí. Ẹ̀sìn wo lẹ wá ń ṣe báyìí? Yorùbá àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀sìn, àwọn òyìnbó ló gbé kí ló ń jẹ́ ẹ̀sìn, kí ni ń jẹ́ religion? Kò sí nǹkan tó ń jẹ́ religion. Yorùbá gbà pé Ọlọ́run sóò tóbi, ó tóbi jẹ́ pé àdìtú ni wọ́n tẹ́ mọ́ wọ́n ṣe máa pè é, wọ́n dẹ̀ kó sóò tóbi pé a ò kí ṣe ń tà máa sọ kọ̀kọ̀dé lọ́ba làwọn sọ pé àwọn òrìṣà ìkànlé Yorùbá. Irinwó ni 401 ni la máa lọ pé Ṣàngó jọ̀ọ́ mo bá ẹ, Ògún jọ̀ọ́ mo bẹ̀ ẹ́, làwọn sọ àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn òòṣà bẹ́ẹ̀, àwọn Ọ̀rúnmìlà, àwọn irúnmọlẹ̀ bẹ́ẹ̀ la máa lọ ń bá. Tó bá ti gbàdúrà tá bá bọ Ògún tán tá bá bọ Ṣàngó á sọ pé gbogbo ẹbọ tí mo gbé wá yìí o, kí Ọlọ́run Olódùmarè kó gbà á. So gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn, àwọn irúnmọlẹ̀ Ọlọ́run òjíṣẹ́ ni wọ́n, ìránṣẹ́ ni wọ́n. Pàápàá èṣù tó jẹ́ pé ó lágbára, onígbàrà, ẹlẹ́gbàrà, òun náà ń pè ní ojú ẹlẹ́gba ní Sùúrùlérè. Ibi tó ń bọ èṣù ní ojúbọ èṣù ló wà ń bẹ̀, ojúbọ èṣù ẹlẹ́gbàrà ní signboard tó wà ń bẹ̀ náà kó wọ́n pè ní ẹlẹ́gba. Èṣù ẹlẹ́gbàrà, onígbàrà ni, so gbogbo ìyẹn ni ìgbọ̀ pé torí ẹ̀ ni pé kò sí bẹ́ẹ̀ nìkan máa pé ẹni tó ń bọ Ṣàngó máa bá ẹni tó ń bọ Ọya jà, àbẹ́ nìkan ṣe Ògún oníṣe ẹni tó ń bọ Ògún, wọn ò bára wọn jà, torí pé kò rí ọ̀rọ̀ pé èèyàn ń ṣe ẹ̀sìn pé ọjọ́ méje ẹ gbọ́dọ̀ lọ máa ṣe báwo, ẹ gbọ́dọ̀ ẹ fẹ́ bọ́lọ́run ṣòwò, kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Ẹ ṣeun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Akọgun Tọ́lá Adéníyì Abba Saheed, jagun Oòduà fún gbogbo ilẹ̀ Yorùbá, tó ti gbà kan rí jẹ́ alága fún ìwé ìròyìn Daily Times. Mo lérò pé bàbá tó kàn sí yín jọ mí ẹ tún jẹ́ wa, ẹ dá wa lóhùn. Mo dúpẹ́ púpọ̀, Ọlọ́run máa pọ́n yín lé, tẹ́ bá pè Ọlọ́run fún mi ní àlàáfíà, kí àképa ohùn má gbogbo lẹ́nu. Màá jẹ yín. Lílọ bíbọ̀ ìlú èbó sí Nàìjíríà yìí náà ni. Ọlọ́run ló ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀, ìgbà tí ibi tó rí bá dání sí là á gbé. Ọlọ́run ní ká máa lo ọdún mélòó ní Nàìjíríà, Ọlọ́run náà ló tún ní ká máa lo ọdún mélòó ní Canada. Ó ti lé lọ́gbọ̀n ọdún sí ìta ti wà Canada, a sì ń bẹ, a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a máa bẹ, ẹ̀yin náà a máa bá yín, ẹ̀yin náà máa bá wa. Ilé iṣẹ́ yín ò ní jóná, ẹ̀yin náà dẹ̀ ní jóná, ẹ dàgbà ẹ darúgbó, ẹ̀yin náà pé 80, agbára Ọlọ́run. A máa rí yín bá o, ẹ ṣé púpọ̀, ẹ ṣé.